Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ Adéọmọdé. Ọ́díò kan wà lọ́wọ́ mi tí ẹnìkan send nípa àṣírí ìjà tó wà láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho. Àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Àṣírí ńlá, àṣírí ìkọ̀kọ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ látijọ́ yìí tẹ́ ẹ gbọ́ rí ló wà nínú ọdún yẹn. Ẹ jẹ́ n play fún yín. Adéọmọdé, morning my brother, ṣàlàfíà ní family nǹkan. Àdúrà wa gbà ọ́. Wọn làwọn ìdẹ́sà sọ lórí ilẹ̀ Yorùbá yìí. Mo láàkì program ẹ̀gbọ́n, mo rí wípé ó wà bias. Àárín méjì ló wà. Tó gbé kí ni gbogbo information tẹ̀ ń give out. Eléyìí tó bá tẹ bá rí gbọ́ lórí kí náà ni gbogbo yín sọ̀rọ̀ lé lórí. Kò sẹ́ni tí nǹkan yìí ṣojú ẹ̀. So I give you kudos lórí yẹn. O ní diplomacy dáadáa. So jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí nǹkan tó fà á tí gbogbo wọn fi bẹ̀rẹ̀ sí gbógun ti Ààrẹ nígbà tó ń bẹ̀rẹ̀ ní ti 2020 ní àbí òkè 2021 ẹlẹ́fẹ̀ẹ́ ṣé Ààrẹ ló máa lọ ṣe rálẹ̀ pẹ̀lú yín ẹ sọ fún kókó mọ plan ibi tẹ́ ṣe bẹ̀rẹ̀ ibi tẹ́ bá dé ẹni kankan rọlẹ̀ ẹ bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo nǹkan tó yẹ kí Ààrẹ máa ṣe Sunday Igboho ló ń ṣe gbogbo nǹkan tó yẹ kí Ààrẹ máa ṣe Sunday Igboho ló ń ṣe meanwhile ìjọba tó wà lórí oyè gbogbo Nàìjíríà ló dìbò fún àìdá wọn rí jẹ o àbí wọn ò rí jẹ gbogbo àwa la dìbò fún ọmọ Yorùbá wà lára àwọn tó contest ọmọ Yorùbá méjì àwa fẹ́ ìgbà tá a fẹ́ da ìjọba yẹn rú bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ pé Sunday Igboho ọ̀gbẹ́ni wá o wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí báyìí ni kò ní gbọ́ gbogbo àwọn tá a wá lé dànù nínú OPC wọ́n wá kò láti pẹ̀lú yín ní 2021 ṣé 2021 àbí 2022 nígbà Ìgbòho ṣe fídíò kan àwa rí àwọn bíi márùn-ún àwọn márùn kan tí Ààrẹ lé àti ẹgbẹ́ lé nínú OPC àwa rí wọn lẹ́yìn Sunday Igboho ó ṣe fídíò lọ́gá wa sọ pé Sunday àbúrò mi tó ń jìjà Yorùbá nation tó bá yẹ pé àwọn tí mo rí lẹ́yìn ẹ̀ yìí ló gbójúlé tó fi ń jàjà Yorùbá nation entertainment ló ṣe ń ṣe o tòrọ́ dàlẹ́ ni wọ́n tó bá dẹ̀ máa dà ẹ́ ó ṣeé ṣe kó má survive torí nǹkan tó ṣe fóun nígbà tó Sunday Igboho tún wá ilé ọ̀gá tún sọ fún ó yá lára àwọn tó wá ọ̀gá ní kọ̀ọ̀kan wá ìyẹn sápamọ́ síta wọ́n dẹ̀ tó sọ̀rọ̀ ó lọ nǹkan tá a wá rí ni pé Sunday ṣùgbọ́n tó bá ti ṣe kínní ọ̀tọ̀ nìkan tó máa ṣe títí àwọn márùn tá a sọ yìí wọ́n wá lọ bá ti wọ́n ní kí mo rò bóyá Tinubu sọ fún ọ pé kán lọ sáìn kínní yẹn gbogbo wọn wá kọrúkọ wọn sáìn síwájú ẹ Saddam tó ṣe fídíò tó ní ọ̀gá ọmọnúpé ni Sunday Arọ Musa Saddam Sunday Arọ Musa Ọ̀tẹ́pà wọ́n ṣàtúnwọ̀n bíi márùn ṣá ọ̀sán ìkíni yẹn wọ́n wá fún ọ̀gá ní gbogbo details yẹn àwọn ní ọ̀gá wa rí lẹ́yìn Sunday Igboho lọ́gá fi sọ̀rọ̀ yẹn ìgbà tó máa betray Sunday Igboho ọlọ́ngọ́ ló yọ Sunday Igboho ní July 1st 2022 ṣé ọlọ́ngọ́ ló yọ gbogbo nǹkan tó ń bá Sunday Igboho sọ nìyẹn wọ́n ń ṣe gba republic báyìí wọ́n ń ṣe báyìí aṣọ bẹ́ẹ̀ nítorí pé owó dọ́là owó páàsì tó ń sẹ́ǹdì sí láti lo òyìnbó òun ló ń fà tí òun náà sọ pé tó ń gapá Adéọmọdé ṣe orí nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Delta State báyìí nítorí ọ̀pá kọ́lẹ̀ ọ̀pá méjì pẹ̀lú captain àtàwọn other 12 soldiers or just 16 soldiers. If you see what military invasion that is going on in Delta State today, you will pity. Many communities not raised down.
òun náà ni Sunday Igboho yìí sọ pé tọ́wọ́n fi 1000 soldiers bá wálé òun tọ́ bá lo ọ̀fẹ́ ní 100 máa padà. Sí gọ́ọ̀mẹ̀ntì ṣe é bájà, ṣé gọ́ọ̀mẹ̀ntì ṣe é bájà? Gbogbo nǹkan táwa sọ nìyẹn, ọgbọ́n la máa fi ṣe kínní, ọgbọ́n ẹ̀yin mú girigiri. Meanwhile àṣeṣe náà fẹ́ fi Sunday Igboho sẹ́ẹ̀tì ààrẹ nígbà yẹn, wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ààrẹ nígbà yẹn ni wọ́n sá ń ti pé kí ààrẹ lè bọ́ síta, ààrẹ tẹ́ẹ̀dẹ̀ ń wò yẹn is a very spiritually talented and very powerful ritually. tó bá wù ẹ́ báyìí àwa tá à ń tẹ̀lé lámọ̀ sórí gbogbo nǹkan tá à ń wárí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹ máa wo nígbà tó bá máa hẹ́ndì nígbà tí àṣírí gbogbo tó ń lọ tó bá máa hàn sí gbogbo àtàwọn tó ń kárí Yorùbá nation nígbà tá àṣírí yẹn bá máa tú tó bá hàn sí wọn ẹ̀ rí ṣe bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn náà lọ́jọ́ ń bẹ̀rẹ̀ Yorùbá nation ní London ní ìlú òyìnbó tẹ́lẹ̀ ó mọ iye àwọn tó ti withdraw nígbà tó ráṣírí yẹn tó gbowó ẹ fẹ́ gba ẹ̀ṣẹ̀kọ̀ wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ààrẹ ńgbà yẹn òun náà wọn ọlọ́pàá ò ṣe àtáàkì Sunday Igboho ńgbà yẹn ààrẹ gangan ní tájẹ̀tì ńgbà yẹn gbogbo tí Sunday Igboho ń ṣe ńgbà yẹn gọ́ọ̀mẹ̀ntì bìlì pé ààrẹ ló rán ni gbogbo àná wọn SSS máa ń wá sílé ààrẹ tán wá sàṣìlẹ̀ ààrẹ òun làdẹ́ ṣe ń wà very careful gbogbo yẹn àwọn ò ronú sí gbogbo èrò tí wọ́n ní pé ó yẹ káàrẹ ti kó ọmọ ogun síta ó yẹ káàrẹ ti kán ogun síta nígbà tó bá kó ọmọ ogun síta àwọn wo ni kó máa kán ọmọ ogun gbogbo nǹkan tá à ń sọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bú ààrẹ láti 2021 ààrẹ ológun ojo ààrẹ kínní kan ní ààrẹ ọmọ nupe ààrẹ ọmọ ìfàkọ̀jáì ààrẹ ọmọ Kòtónú gbogbo ẹ bẹ̀rẹ̀ sí oríṣiríṣi gbogbo wọn tí ààrẹ fi ṣe kínní tẹ́lẹ̀ nínú OPC tó fi ṣe irú Sàdámù yẹn òun ni protocol officer tẹ́lẹ̀ fún ààrẹ tó wá dípò bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi tí gbogbo yín náà ń gbàgbọ́ wo kínní fídíò kan tí bàbá Èkìtì ṣe bóyá bí ìjẹta àbí ìjẹrin nísìnyí pé Gani Adams ló pa Alákà o àwọn Ọ̀yọ́ state ló ń wá rìpọ́tù Alákà lẹ́kọ̀ọ́ fún ààrẹ fún gbogbo ẹgbẹ́ wọ́n wá relieve Alákà pé kó lọ jókòó wọ́n fẹ́ lómi ìrọ́pò ẹ̀ so gbogbo àwọn tó wá sọ tó hàn tẹ̀lé Alákà bẹ̀rẹ̀ sí lọ́pọ̀ àwọn pípé àwa máa wá láti Ìbàdàn máa report fún ààrẹ ààrẹ lè Alákà títí ẹni tó ń pa wọn nípakúpa ṣáwọn náà máa wòran bàbá olórí burúkú ẹlẹ́nu tẹ́nu ẹ̀ máa ń wúṣẹ́ tó jẹ́ gbogbo gbèsè ayé ẹ̀ kò jù kó tọrọ báárà lórí social media lọ bó fẹ́ ra dátà ó máa tọrọ ni bí fóònù ẹ̀ bàjẹ́ ó máa tọrọ ni olórí burúkú àgbàyà tí ò níṣẹ́ yẹn gbogbo wọn ẹgbẹ́ ẹ̀ ń dáko nílùú Èkìtì bẹ́ẹ̀ wọ́n ń dáko wọ́n ń ṣe fámì òun bọ́ sórí social media a máa bú ọba a máa bú joyè olórí burúkú jáde yẹn tí gbogbo wọn ò bá ṣọ́ra kò dẹ̀ síbi táwọn OPC ò sí kí ló dé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ààrẹ ọ̀nà kankan Adéọmọdé ààrẹ ní oyè ààrẹ ọ̀nà kakanfò yẹn ó ju ọba mi lọ ṣé ó parọ́ ni Adéọmọdé ṣé ààrẹ parọ́ ni oyè ààrẹ ọ̀nà kakanfò is from at the year 1530 that is over 500 years ó yá nínú gbogbo olù tó wà nísìnyí báyìí ní Nàìjíríà lónìí àwọn olúwo ló jẹ́ pé ó ti wọ 500 years tó dálẹ̀ tó dá ìlú yẹn lẹ̀ ṣé ó ráì tàbí ò ráìtì wọ́n ní ìgbéraga rẹ̀ ti pọ̀ jù ó lọ síbi oyè ọba kan náà coordinator wa tó di ọba ní Ìbẹ̀jú bíi 2 weeks ago tí Màláìka play ìgbà tí ààrẹ débẹ̀ ààrẹ ní ẹ̀yìn ọba yẹn Ládàbà ó ní ọ̀gá ẹ̀yin lè máa ṣe chairman o ààrẹ dẹ̀ ní àwọn ò lè ṣe chairman lẹ́ni torí àwọn náà wọ́n ń ṣe nǹkan kábíyèsí yẹn sà ní ọ̀gá ẹ̀yin lè máa ṣe chairman ọ̀gá dẹ̀ lókè ibi tí ààrẹ ti give speech làárẹ̀ ti pe àwọn lọ́balọ́ba pé ẹ̀yin lọ́balọ́ba ẹ jọ̀ọ́ o
ẹ bá mi dúró tì o, ní ìlànà lọ́balọ́ba ẹ bá mi fọ̀nà hàn o, ẹ dúró tì o, ẹ ṣe nífẹ̀ẹ́ ohun kan tó gà ń sọ nìyẹn. Ẹ gbọ́ kí ni ìgbéraga ń bẹ o. Lẹ́ni tó jọba yìí, nígbà tí kọ́dínétọ̀ wa ní Ẹ̀pẹ́, nígbà tí yẹn ti talẹ̀ tó ti rí owó tó dé láti Mẹ́kà kò ṣe déédéé mọ́. Ìbẹ̀jú Lẹ́kì kọ́dínétọ̀ wa nìyí níbẹ̀ yẹn náà, ìgbà tí yẹn náà ti rí ilẹ̀ kò ṣe déédéé mọ́. Òun lọ̀gá fi yan ẹni tó jẹ ọba yìí, lọ̀gá wa ló yá máa kọ́dínétì láti Ìbẹ̀jú yìí lọ sẹ́pẹ̀, máa kọ́dínétì ẹ̀. Along the line tẹ́lẹ̀ yìí kọ́dínétì. Along the line tí ẹni yìí coordinate, so along the line tẹ́ni yìí coordinate lọ ó jẹ baálẹ̀, from baálẹ̀ wọ́n elevate ìwé máa sí ọba. Nínú OPC àwọn tó ti jọba nínú OPC lónìí ó kéré jù a máa rí 10 tó ti jọba. Kọ̀mándàntì tó jọba wà tó dẹ̀ jẹ́ ọ́ndà ààrẹ náà wà ní OPC tó fi jọba yìí. Èwo ni ìgbéraga nínú yẹn nísìnyí báyìí? Ṣé ìgbéraga nìyẹn? Àbí ṣé ìgbéraga ni pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ju mẹ́ni ọba lọ nílẹ̀ Yorùbá? Ṣé kò jù lọ ni? Ọba mélòó ló wà nílẹ̀ Yorùbá ní 1530 500 years? Ìlú mélòó ló wà nílẹ̀ Yorùbá ńgbà yẹn? Ó ju ọba mi lọ àbí kò ju ọba mi lọ? Wèrè ara wọn Ààrẹ Ọ̀nà Kakanfò náà wọ́n ròyìn pé òun lòun ju ọba lọ. Kò mọ̀ pé oyè yẹn lòun sọ ló ni ààrẹ ń sọ. Àwọn ọ̀dẹ̀ kí ló dẹ̀ kọ́ sí ọ̀tá ẹni kì í gbódù ọ̀yà. Sorry, I'm not in a position to justify this audio. Báyọ̀ true, báyọ̀ kò true. Báyọ̀ true, báyọ̀ kò true. Kèmí ni kọ́ láti justify. Because my main concern on this matter is for peace to reign in Yoruba land. Kálàáfíà jọba nílẹ̀ Yorùbá. Kíkú kébí eku kẹ́yẹ kébí ẹyẹ. Kọ́mi èèyàn fọ́ọ̀mù bí ọmọ ènìyàn. Kí nǹkan wà déédéé bó ṣe kó wà. Bó dẹ̀ fi Ọlọ́run búra, olóyè Sunday Buhari, mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra. Èmi náà fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra. Mi mọ ẹni tó ní ọjọ́ ìrì. Mi mọ wọ́n rí from nowhere. Mi mọ wọ́n rí. Torí àwọn kan sọ wípé bí Ìbà Gani ni mò ń jà fún, bí mo gbowó ni, mi jà fún anybody. Yorùbá lè mi jà fún. Kálàáfíà ti jọba. That's what every time tèmi bá ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ sí, máa sọ̀rọ̀ síbí, máa sọ̀rọ̀ síbí ni. Mi kì í side anybody. Ṣùgbọ́n nínú ìwòye mi ó dàbí ẹni pé ara wọn lọ́wọ́ ọ̀tún bàbá wa Ìbà Gani ni ẹni tó ní ọjọ́ yìí. Àgáràndì wọn rí lé oríta. Àgáràndì wọn rí lé oríta. According to mo sì gbọ́ ọjọ́ yìí. Ṣùgbọ́n ibi tèmi máa sọ̀rọ̀ lọ lélẹ̀. Kò sí nǹkan tá a rí gbà nínú ìjà tá à ń bára wa jà nílẹ̀ Yorùbá. And my main concern on this matter is for peace to reign. Yorùbá máa ń sọ̀rọ̀ kọ pé kò síbi tá a ti já òwò dúdú tá ò kan funfun. We are one in Yorùbá land. Ìkan ni wá, ìkan ṣoṣo ni wá, kí wá là ń bára wa jà sí. Tí ló yẹ ká pa àmọ̀ pọ̀, ká fìmọ̀ ṣọ̀kan, ká sinmi dúkùú, ká sinmi wàhálà. Unanimously ká gbógun ti àwọn tó ń gbógun ti wà nílẹ̀ Yorùbá. And thank God pé bàbá wa Banjari tó ìtìdá sọ̀rọ̀ yìí. And mo dẹ̀ mọ̀ pé àwọn àgbààgbà tó tún kù nílẹ̀ Yorùbá máa dá sí. Mo kàn fẹ́ rọ anybody tó wá fẹ́ dá sọ̀rọ̀ yẹn ni pé ẹ má dákun sí ni kẹ́ ẹ parí ẹ̀. Because tábà ní ká máa padà fà lọ, ká máa wá àwọn nǹkan tó yẹ ká wú jáde, ọ̀rọ̀ yẹn máa gùn lọ. Nǹkan tó yẹ ká ṣe àní lè ṣe. Nǹkan tó yẹ ká ṣe àní lè ṣe.
and mo tún wá mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ ọ̀gá mi Laji Abbas, mo bẹ̀ yín ni o, mo fi gbogbo nǹkan bẹ̀ yín. Àwọn nǹkan kan wà tẹ́tún fẹ́ máa wú jáde, ṣé mọ̀ pé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ̀yin gangan lòdì dá tó dá wàhálà yìí sílẹ̀. Laji Abbas, ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ tó ní péjì Ìtàn Yorùbá, ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀. Tí ọ̀rọ̀ yìí bá gudugbẹ̀ yìí bá tó bá já tán, orúkọ yín ò ní parẹ́ nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá, orúkọ yín ò ní parẹ́. Torí you made a video recently pé àwọn olórí ẹbí yín pè yín pé kẹ́ ẹ má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí mọ́. Lẹ́yìn tẹ́ ẹ ṣe fídíò yẹn ni bàbá wa ọba Arigidi Àkókó wọ́n jáde, wọ́n wá sọ̀rọ̀ tako ìtàn tẹ́ ẹ pa pé ọmọlẹ̀ tápà ní Ìbà Gani Adams. Àwa ní Ìbà Gani Adams lòdì sí ọmọlẹ̀ tápà, ọmọ Arigidi Àkókó ni. Wọ́n dẹ̀ sọ̀rọ̀, wọ́n sọ agboolé wọn for everything ṣe gbá ṣàwò. Lẹ́yìn ìgbà yẹn ẹ wá tún wá sí another video tako nǹkan tí ọba ìlú Ìbà Gani sọ. Ẹ tún wá sí fídíò tako. Ṣé ẹ fẹ́ mọ ìtàn ìdílé ẹ̀ ju ọba ìlú ẹ̀ lọ ni? So mo mọ̀ pé normally náà ìtàn máa ń dá wàhálà sílẹ̀ ni. So dáwọ́ pé ẹni tó máa pàtàn ní láti máa fi làákàyè pa. Ìfowó láàrin ẹbí gan tẹ́ bá fẹ́ pàtàn, tágbà bá fẹ́ pàtàn tó bá fi làákàyè pa ìtàn yẹn máa scatter ẹbí. Láàrin ìlú tí èèyàn bá fẹ́ pàtàn, tí wọ́n bá fi làákàyè pa ìtàn yẹn, ó máa da ìlú rú. Láàrin ẹgbẹ́ gan tí èèyàn ò bá fi làákàyè gbé ìtàn kalẹ̀, ó máa da ẹgbẹ́ rú ni. So ìtàn tẹ́ pa ń gbà yẹn báyìí ló dá wàhálà lẹ́nu Yorùbá ń sìn. Nǹkan tó yẹ ká ṣe àṣemọ́. And mo rò pé ńgbà tẹ́tí náà àwọn olórí ẹbí ti bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ já mi lórí ìtàn tẹ́ ń pa. Ẹ̀tún wá tún jáde tẹ́ ń ta ọkọ̀ bá rí dédé. Ṣé ẹ̀yin lẹ fẹ́ máa pàtàn bí tó ti bí Ìbà Gani ni? That is number one. Number two, ẹ̀yin tẹ́ wá tún pariwo pé ẹ fẹ́ Ìbà Gani gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò, mọ̀ pé olóyè Sunday Igboho lẹ̀ ń fẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ jọ kí ni tiyín? Ṣé ẹ fẹ́ máa sọ fún wa pé àwọn bàbá wa tó fi Ìbà Gani Adams jẹ ó kù díẹ̀ káàtó fún làákàyè wọn àbí? So oyè sì pọ̀ nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé oyè ló ń wu gbogbo wa láti jẹ. But èmi believe pé kò gbà tíyàn bá tún joyè kíyàn tó wúlò fún rẹ̀. So tó bá jẹ́ pé oyè ló wù wá láti jẹ, oyè sì pọ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nínú belief tèmi kò gbà tíyàn bá tún joyè kó tó wúlò fún rẹ̀. We have so many powerful people in Yoruba land that are more even powerful than Aare Ìbà Gani Adams and the olóyè Sunday Igboho. Ṣùgbọ́n tí wọ́n dẹ̀ joyè kankan, wọ́n á jẹ́ oyè kankan, even wọ́n á kó ọmọ wọn, máa kó àwọn èèyàn lẹ́yìn kiri bẹ́yìn sí ń kó àwọn èèyàn lẹ́yìn sí kiri. Tó bá dẹ̀ ní ó yá ilé ní ó yá nìyẹn, wọ́n á ní tó pé àwọn òjòyè àwọn ò ní wà active. So oyè tẹ́yìn kan sunkún ẹ̀ ń sìn, I don't just know the reason why tẹ́ fi ń sunkún oyè. Ẹ fọ̀rọ̀ oyè sílẹ̀, ẹ jẹ́ ká liberate Yorùbá land. Ẹ fi ọ̀rọ̀ oyè sílẹ̀, ẹ jẹ́ ká liberate Yorùbá land. Then ẹ̀yin bloggers sọnù, ẹ sọ̀rọ̀ yín o. Mi kì í tètè búyàn, àtẹ̀yìn àwọn ẹ̀yin àgbà tí bí àgbà tọ́lọ́run pín làákàyè fún, tó Ọlọ́run jẹ́ kẹ́ dógba làákàyè nígbà tẹ́ ń bọ̀ ní ayé, tẹ́ ń comment àwọn nǹkan tí ò ní túmọ̀ sí abẹ́ fídíò mi kì í tètè búyàn. Ṣùgbọ́n ẹ ṣọ́ra, ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́. Látìgbà tọ́rọ̀ ẹ ti bẹ̀rẹ̀, mo make sure pé mi ì fi síbì kan ju ibì kan lọ. Bàbá wa olóyè Sunday Igboho èèyàn mi ni wọ́n, bàbá wa Ìbà Gani èèyàn mi ni wọ́n. So kò sí ẹni tí mo lè wojú ẹ̀ nínú àwọn méjèèjì. Ṣùgbọ́n èèyàn tẹ̀ ń tẹ̀lé wọn, ẹ̀rọ a máa tì wọ́n, ẹ̀rọ a máa ṣe kíni, ẹ̀rọ a máa tì wọ́n. Ẹ̀rọ tí wípé gbogbo wọn tá a bá ṣe léni ọ̀rọ̀ ìtàn ni. Especially ẹ̀yin bloggers tẹ́ ń wọ́wọ́ lórí social media. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àkọlé tí mi ń kọ.
people like Baba Ekiti ẹjọ́ ẹ jẹ́ ká máa wo nǹkan táwọn máa gbé kalẹ̀ ẹ mẹ́rin ká torí owó tá a fẹ́ tọ́lọ́kọ́bọ̀ tá a fẹ́ lórí social media yẹn ká kàn máa ṣe sọ̀rọ̀ anyhow in our programs àròlé baba 1010 please ẹ jẹ́ ká adjust dedicate ìkànnì ẹlẹ́nu jábàjábà tó da bàbá olóyè Sunday Igboho ń gbà yẹn bàbá tó padà lọ́jọ́ ni àwọn aṣíwájú bloggers yẹn mo ti gbàgbọ́ orúkọ tẹ omíyalé tó náà jáde ó máa ga o if not because of social media tó jẹ́ ká máa gbórúkọ gbogbo yín so gbogbo yín ẹ ṣọ́ra ẹjọ́ Odùduwà nation tẹ́ ń pariwo yà wá tá a gbé Odùduwà nation lọ́wọ́ jù yín lọ àpọ̀ tá a gbé Odùduwà nation lọ́wọ́ jù yín lọ àpọ̀ tẹ́lẹ̀ lè rí wa ká máa ṣe yamayama lórí social media bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣe ṣe rò pé yamayama tẹ́ ń ṣe lórí social media náà fi ń ṣe Odùduwà nation ni ṣe rò pé ni wọ́n fi ń ṣe Odùduwà nation ni ṣé òun lè fẹ́ fi gbó Odùduwà nation ni ṣe lè dàgbà ni àjọ gbé dání ni àwọ̀ wa máa ṣe yamayama ni sọ̀rọ̀ yẹn ẹjọ́ please ẹ jẹ́ kí àlàáfíà àti ìfẹ́ kó jọba nílẹ̀ Yorùbá ẹ yẹ push àwọn aṣáájú wa Adámadé ní orúkọ mi ẹ jọ̀ọ́ bá mi pín fídíò yìí ẹ bá mi pín ẹ bá mi follow page mi ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adámadé TV ó dàbọ̀.